Africa Content TV. Àwọn kan wà ayé wọn sì ń fò ìwọ ló mọ ìpele ibi tí ìwọ wà ó yá pariwo ògo 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 padà ní wáyé ògo 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 ó yá àgùnbọ láíláí àtọ bàbá láti ìkọ ní bàbá ìbá tó kò ní ìbá agbára tó kò ní agbára ọlọ́mọ kàtí ìmọ̀tàn lẹ́rù onílé káyà káyọ̀. What's your burrito sound? Shut up, yo, like I said. And you put a beat for the day. What's your pocket beat for the day? Walk it's your leg, shalala. Oh, my baby, go, Padani, why you? Jesus, oh, sorry, I need to talk about it. All I'm walking up. Sorry, I need to talk about it. Sórí yín lè bá sà, ògùn ọjọ́ èyí sórí yín tó gbà á. Ògùn ọjọ́ èyí ni mo sọ sà, sórí yín lè gbà á. Ẹ sọ̀rọ̀ sórí yín lè gbà á. Ó yá kò sórí ẹni tó gbà ògùn, Ọlọ́run àfihàn. Sórí ẹni tó gbà ògùn, Ọlọ́run àfihàn. Orí bàbá tó bí mi lọ́rùn ẹ̀ lè gbà Ọlọ́run lónìí. Sórí ẹni tó gbà ògùn, Ọlọ́run àfihàn. Omi wọn kò lè bá a. Ayérayé nìkan lónìí, òun lónìí gbogbo ọmọ. Ẹ̀yà kò sórí ẹni tó gbà òun, Ọlọ́run àfihàn. Bí orí ẹnikẹ́ni ò bá lè gba ògo, ibi tó wà yẹn kò pariwo ògo 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 lẹ́ẹ̀mejì márùn-ún ọjọ́. Sọ̀rọ̀. Ó yà kò sórí ẹni tó gbà ògo, Ọlọ́run àfihàn.